Àyìndé Arábámbí. Gbogbo ọmọ ọlọ́tọ̀ odò pátápátá. Kí ìtí gbé mo kí gbogbo ọmọ ọlọ́tọ̀ odò gbogbo wa mo kí o. Kúkúrú ló gbé. Gbogbo ọmọ ọ̀tà odò pátápátá. Ọba Prọfẹsọ Adéyẹmí Abdulkabir ọba lálẹ́gẹ́ kù ìkejì tó gorí ìtẹ́. Ọmọ Muhammadu Azan ọba lálẹ́gẹ́. Ọmọ Mutí Atumi. Ọkọ lórí Olúwa Tóyìn. Bàbá ọmọọba Mustapha bàbá Adétóbi. Kábíyèsí ọba lálẹ́gẹ́. Adé ti wá lórí ọba báyìí. Àṣẹ ti ń bẹ lẹ́nu o. Kọrin kẹsẹ̀ ni ó máa ró. Gbogbo ọmọ ọ̀tá pátápátá ká máa jayé ọba lókùn báyìí. Ká máa jayé ọba lọ́wọ́. Ìbá wọn bá tó jẹjẹjẹjẹ tó ti jẹ nìjẹrin tó jẹ nìjẹta tó jẹ lánàá. Ìbá yìí ni mo ṣe dada ọlọ́ta odò. Kábíyèsí dada. Gbogbo ẹ̀yin ọmọ ọ̀tá pátápátá ẹ tún kú àmọ́ òjúbà ọba lálẹ́gẹ́ ọba lálẹ́gẹ́. Ọba lálẹ́gẹ́ ìgbà tuntun tún wọ̀lú ọ̀tá ọba lálẹ́gẹ́ ẹ̀yin ọba lálẹ́gẹ́ máa láwà ọba lálẹ́gẹ́ kábíyèsí ìgbà tuntun gorí àlééfà ọba lálẹ́gẹ́ àsìkò yíyá ti wá ọba lálẹ́gẹ́ lórí síkà yìí ẹ bá mi bò sókè ọba lálẹ́gẹ́ ìgbà tuntun tún wọ̀lú ọ̀tá ìgbà tuntun tún wọ̀lú ọ̀tá ọlọ́lẹ́gẹ́ ìgbà yìí á ti wá lára o àsìkò yìí á ti wá lára kábíyọ̀sí kábíyọ̀sí iṣẹ́ ọlọ́run ló kù kábíyọ̀sí ọba díẹ̀dí iṣẹ́ ọlọ́run ló kù kábíyọ̀sí kábíyèsí iṣẹ́ ọlọ́run ló kù kábíyọ̀sí. Iṣẹ́ ọlọ́run ló kù kábíyọ̀sí. Kábíyèsí ọba ní ẹni. Abdulkadir ọlọ́run ọba ló ń jẹ́ bẹ́ẹ̀. Ọlọ́run ọba ló bá jù wọ́n gbogbo. Gẹ́gẹ́ bí orúkọ kàbí ọba. Ọlọ́ta odò ọba lálẹ́gẹ́.
ọmọ òṣùpá ní tẹ̀tí ọmọ arẹ́mọ láàpò ọba lálẹ́gẹ́ ọmọ òbánisùn káfẹ́ wà lónìí ọmọ òbánisùn dúpẹ́ orí ẹ̀ná ọmọ oníṣẹ́lẹ̀ ìgbàlẹ̀ apẹ̀pẹ̀jọ́yè ọmọ lẹ́kọ̀tì ní sọ́wọ́ ọmọ lẹ́kọ̀tì ní sẹ́rí káfọ́ pàwọ́ káfọ́jọ wà káfọ́ gẹ́gẹ́gẹ́ ọ̀wọ́ wá kọ̀ ọ̀lànìlẹ́gẹ́. ọmọ lẹ́kọ̀tì ní sọ́wọ́ ètí ìṣòkò mi kàbíyèsí ìjọba lálẹ́gẹ́. araba tí lọ́ba pa o araba ń bí gbogbo ẹ̀yìn araba ti ẹ̀ ó jìyà o. èèyàn tó bá sọ pé báwo báwo àbókí ọba fojú ẹ̀ ìlànà araba ń bí o èmi ò jẹ́ kojú ọba ọlọ́pàá òkò kí ọba lálẹ́gẹ́ àsìkò yìí á ti wá àmì o. á ti wá lára o á ti wá lára o àsìkò yìí o ìgbà yìí o á ti wá lára o. ìgbà yìí ó láti wà lára o. aláti wà lára o láti wà lára o lálẹ́gẹ́. ìgbà yìí ó ìgbà yìí ó láti wà lára o. kábíyèsí ọba ní kí n dúpẹ́ lọ́wọ́ ààrẹ Olúṣẹ́gun Àrẹ̀mú Ọbásanjọ́. òkìkí ọ̀yàbá àyà ọ̀gbẹ́. oníkìkí bọ́láwá His Excellency Gọ́vnà Ọ̀ṣun níbi ìkúlẹ̀ Oyèlẹ́kà ni ọba ní kí n dúpẹ́ lọ́wọ́. His Excellency Governor Ogun State of Nigeria ẹ máa kó ẹ̀kú òtí yẹba. Right Honourable Adékúnmi Ṣùwájú ní Ìṣọ̀lá Adé Speaker Ogun State House of Assembly ọba ní dúpẹ́ lọ́wọ́ gbogbo yẹn ṣe. Barrister Táíwò Adéolúwa. àbókìní kúkú mo kí ẹ síbí olórí gbogbo road Ogun State of Nigeria ilé lọ́wọ́ ẹ̀ lọ́wọ́ àbókí okú oríire tọjọ́ bí àbókí lọ́jọ́ ọ̀sán tó kọjá gbogbo ayé lábẹ́nú ilé àbókí ẹ̀mí ẹ̀ ṣe ọdún láyé lọ́wọ́ lọ́wọ́ pẹ̀lú alábíà gbogbo yìí mo kí pátápátá ṣó ń bá mi tọ́jú àwọn Mohammed olórí oko bámbá gbogbo yìí á kú àìlú òtí oṣù akíwù mo kí ẹ kí ìyá òní ìjà oṣù. àbókí ṣó ń bá mi tọ́jú yọ̀bọ̀ mi. ṣètàjú yọ̀ǹgọ̀ mi.
Yọ̀ǹbọ̀ agbára lọ́wọ́ ló wà. Yọ̀ǹbọ̀ mi. Àyìndé mo ti fọmọ náà fún ẹ̀wọ̀n àbókí Yọ̀ǹbọ̀ mi. Ikú ònìjọba náà Yọ̀ǹbọ̀ mi. Àwọn tó kún náà wà ní Ìjẹ̀bú Òde Yọ̀ǹbọ̀ mi. Ìdùnnú di ìbejì farabambi ìdùnnú ẹ̀kọ́kọ́ à ń jọba ọba ń bọ́ta ṣe é sí Àyìndé mo lábọ̀ tí mi ti láti dúró lórí àlefa tí ọmọ arúgbó oṣòwò ẹsẹ̀ kọrin ọba èmi kan náà ní kábíyèsí mi ọ̀gbàgbà ọba Awùjalẹ̀ sí kiri. Bàbá ń ṣọjọ́ bí o níjẹ̀bú Òde ẹ̀rí bí orí wádìí méjì nínú ara wọn. Àárín pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ kábíyèsí ẹ̀ tó wájẹ̀ pẹ́ olùlárò tó gbọ́dọ̀ mo fi ẹ̀wà sí Àyìndé. Àwọn máa fi lọ máa ń ka Àyìndé. Àfi ọba lára ń bá wàhálà lẹ́sẹ̀ ọlọ́gbọ́n láwọn àbá ń bí ọba orí. Ọba ti dé ọba lálẹ́gẹ́ Sùrájù ẹnjìníà Mákì Àjà. Ọba ti dé ọba lálẹ́gẹ́. Abdulkadir Adéyẹmí gorí àlefa ó gorí ìtẹ Owódé àlàáfíà tó pọ̀ jù ó ti dé. Ọba lálẹ́gẹ́ kábíyèsí worí àlefa ìrètògbòde. Mo kí ẹ kábíyèsí ìgbà ẹni mo ṣe. Ọbẹ̀ èjì rẹ̀ ọmọ méjì.
èjì ètò lówó lé ọkọ̀ bàbí èjì lówó lé tọ́ni mú kí ọ̀pọ̀ olùpẹ̀ lé èjì rẹ̀ ọmọ méjì ọba. pàmòtù là ń gbogbo yé wa olùtìlẹ̀ o mo kí ẹ kí èjì rẹ̀ o ẹ mà kú àìmú ti ọba láńlẹ́gẹ́. Ibà ẹni mo ṣe distinguished senator Senator Mọ́kànlá ọmọ kí ẹ kí ẹ ọmọọba Prince Bọ́lá omi Gàgà Òṣè Ogun West Senatorial District ọwọ́ ẹ̀ ló àbò kí ẹ síbísíbí. Mo kí ẹ kí ẹ wà níjímọ̀ àti ọjọ́ ńlá. Ọ̀nà òbójúgbẹ̀lẹ̀ gbogbo ara mo fi kí ẹ ò àwòtà ìdẹ́ẹ̀dẹ́. Ojúgbẹ̀lẹ̀ arábàbí ló bá ń pa àwà sí ìrìnàjò. Mo kọ́ Honorable Prince Barrister Aina Nurudeen mi Alówólé Akínpẹ̀lú member Ogun State House of Assembly. Gòkè Senator Akínkànnà Ọdúnsì Máyégún gbogbo ọ̀tà Àwórì Kingdom mo kí ẹ kí ẹ. Honorable Ebenezer Ọláolúwa Ìjẹ́ndé Chairman Àgbàrá Ìgbésà. Honorable Bashiru Ọládélé Adéníjì Chairman Adó-Odù-Ọ̀tà Local Government. Engineer Saheed Ọlábísí Ọmọtàlágbé Chairman Adó-Odù LCDA. Honorable Jamiu Yakubu Ọmọtànjàyí Chairman Ìjú Atọ́yìnlógbò LCDA. Honorable Fatai Ọmọláwálì Chairman Sango Ìjókòó LCDA. Honorable Gbẹ̀ngà Nasir Isiaka mo kí ẹ kí ìyá àwòtà ìyá arábàmbí. Mo ká síwájú Senator Adédèjì Solomon ọmọ tó tẹ́gbọ́lá. Aṣíwájú gbogbo Àwórì Kingdom ẹ mà kú oríire ti ìlú Ọ̀tà o. Mo kí ṣe jídégídé ọmọdú kò wà ní omi. Honorable Commissioner Local Government and Chieftaincy Affairs. Ṣe jídégídé ojú kò wà ní omi. Barrister Taiwo mi ọmọọta Adéolúwa SSG Ogun State. Gbogbo yín ẹ kú àdúró ti ọba. Ọba ti dé, owó ti dé, ẹ̀yin ọmọ ọlọ́ta odò ẹ máa ń jó. Àlọ́ ọba ti dé, owó ti dé, ẹ̀yin ọmọ ọlọ́ta odò ẹ máa ń jó. Ọlọ́pàá odò gorí àlefa ooo. Abdulkabiru ni ọba Adéẹ̀mí. Ọlọ́pàá odò gorí ìta o. Abdulkabiru ni ọba Adéẹ̀mí. Ọlọ́lẹ́dẹ́ lórí àlééfà yìí o. Ajé wọ̀lú Ọ̀tà o. Ọlọ́lẹ́dẹ́ wọ̀lú àlééfà yìí. Ìrọ̀rùn wọ̀lú Ọ̀tà. Ọlọ́lẹ́dẹ́ lórí àlééfà yìí o. Ìrọ̀rùn wọ̀lú Ọ̀tà o. Ọlọ́lẹ́dẹ́ lórí àlééfà yìí. Ìrọ̀rùn wọ̀lú
ti wọ̀lú ọ̀tà o. ọlá ẹlẹ́gẹ́ lórí ẹlẹ́gẹ́ yìí ajé wọ̀lú ọ̀tà wa. ajé wọlé o nílùú ọ̀tà. ajé ti wọlé o nílùú ọ̀tà. ọlá ẹlẹ́gẹ́ ti kájé wọlé o nílùú ọ̀tà. ó ti kájé wọlé nílùú ọ̀tà. ọlá ẹlẹ́gẹ́ ti kájé wọlé o nílùú ọ̀tà. kábíyèsí kájé wọlé o nílùú ọ̀tà. ó kájé wọlé o wọlé sílùú ọ̀tà. láńlẹ́gẹ́ kájé wọlé o wọlé sílùú ọ̀tà. kábíyèsí ti kájé dé sílùú ọ̀tà. gbogbo ọmọ ká máa ń jó sílùú ọ̀tà. ká máa ń jó ká máa yọ sílùú ọ̀tà. owó sọ̀kalẹ̀ sọ́tà wáyé sílùú ọ̀tà. àìkú bá ń dá ẹ̀rọ náà ti wọlé sílùú ọ̀tà. ìlọsíwájú ìlú ọ̀tà sílùú ọ̀tà. òní bàjẹ́ lọ́lá lọ́wọ́ bá àmì àṣẹ. òní bàjẹ́ lọ́lá lọ́wọ́ bá o àmì àṣẹ. ọmọdé máa dàgbà sókè àmì àṣẹ. àwọn arúgbó kọ́ arúgbó kùjẹ́kùjẹ́ àmì àṣẹ. àwọn ìyá alájà ìyá alájẹ àmì àṣẹ. wọ́n bá ti ṣe pọ̀tù gbowó kọ́ máa fòsì gbowó àmì àṣẹ. gbogbo oníṣòwò kọ́ máa ta tètè àmì àṣẹ. gbogbo oníṣòwò kẹ́ máa ta warawara àmì àṣẹ. aláboyún máa bí wẹ́rẹ́wẹ́rẹ́ àmì àṣẹ. àgọ̀tí òbí fọwọ́ àlàbòsùn àmì àmì àṣẹ. ìṣòwò kátàkárà gbogbo wa àmì àṣẹ. a ò ní pẹ́ wọ àdàbọ̀ àmì àmì àṣẹ. ọlọ́run lẹ́kẹ́ kájé wọlé o sílùú ọ̀tà. ó máa jẹ́ wọlé o wọlé sílùú ọ̀tà. ọlọ́run lẹ́kẹ́ máa jẹ́ wọlé o sílùú ọ̀tà. ìgbà yìí á tù wá lára àmì àṣẹ. àsìkò yìí á tù wá lára o àmì àṣẹ. àsìkò yìí á tù wá lára o àmì àṣẹ. ìgbà yìí á tù wá lára o àmì àṣẹ. àsìkò yìí á tù wá lára o àmì àṣẹ. ọlọ́ọ̀lẹ́dẹ̀ ti káyọ̀dé àmì àṣẹ. ó ti káyọ̀dé sílùú ọ̀tà. ọba ti káyọ̀dé sílùú ọ̀tà. ọba ti káyọ̀dé sílùú ọ̀tà. ọlọ́ọ̀lẹ́dẹ̀ ọba congratulation. ọlọ́ọ̀lẹ́dẹ̀ ọba congratulation. ìjọba àdìjọ ọba o àyíǹde mi o. ìjọ ìjọ ọba àyíǹde mi o. ìjọ ìjọ ọba o àyíǹde mi o. ìjọ ìjọ ọba o àyíǹde mi o. ọba lálẹ́kẹ́ o nínú ọ̀tà. ọba lálẹ́kẹ́ nínú ọ̀tà. ọba lálẹ́kẹ́ nínú ọ̀tà. kábíyèsí ẹ̀ nínú ọ̀tà. ọlọ́pàá odò mi congratulation. ọlọ́pàá odò mi congratulation. ọlọ́pàá odò mi congratulation. gbogbo àwòrí pátápátá congratulation. gbogbo àwòrí pátápátá congratulation. ọlọ́ọ̀lẹ́dẹ̀ kò rí ìtẹ́ congratulation. ọlọ́ọ̀lẹ́dẹ̀ kò rí ìtẹ́ congratulation. á tù wá lára àmì àṣẹ. àsìkò yìí á tù wá lára o àmì àṣẹ. ìgbà yìí á tù wá lára o àmì àṣẹ. ìgbà yìí á tù wá lára àmì àṣẹ. kábíyèsí ti kájé wọlé o sílùú ọ̀tà. ó ti kájé wọlé o sílùú ọ̀tà. ọlọ́ọ̀lẹ́kẹ́ kájé wọlé o sílùú ọ̀tà. ọlọ́ọ̀lẹ́kẹ́ kájé wọlé o sílùú ọ̀tà. kábíyèsí o congratulation. kábíyèsí congratulation. Muhammadu Kabiru mi congratulation. Abdul Kabiru ọba congratulation. ọkọ olórí olúwa àpéyìn ayọba congratulation. olórí akú oríire congratulation.
àsìkò yìí á tù wá lára. ìgbà yìí á tù wá lára o. ìgbà yìí á tù wá lára. Ọláńlẹ́gẹ́ ti kówó dé o. ìlú Ọ̀tà. ó mà ti kówó dé o. ìlú Ọ̀tà. gbogbo ẹ̀yin ọmọ Àwórì ẹ̀ máa jó ẹ̀ máa yọ. ẹ̀yin Àwórì ẹ̀ máa jó ẹ̀ máa yọ. òkè Àwórì yóò béèrè kí n ti gbé o. ó béèrè kí n ti gbé o. ó béèrè ìwúre mà ló gbé. ó béèrè ìkúre ló gbé. ó béèrè ìkúre ló gbé. ìlọsíwájú ìlú Ọ̀tà lásìkò yìí. àmì àṣẹ. lásìkò ọba Ọláńlẹ́gẹ́. àmì àṣẹ. gbogbo oníṣòwò kan máa rówó ná. àmì àṣẹ. gbogbo oníṣòwò kan máa rájẹ jẹun. àmì àṣẹ. gbogbo aboyún lẹ́kọ̀ọ́ bí wẹ́rẹ́wẹ́rẹ́. àmì àṣẹ. àkókò tó wà láàárọ̀ sùn. àmì àṣẹ. gbogbo ẹ̀yin tẹ́ tọ́jà sínú ìlú yìí. àmì àṣẹ. owó rẹ̀ lẹ́ máa fi pa. Kábíyèsí ló ṣàdúrà yìí. ọba ló ṣàdúrà yìí. ó ní gbogbo àjòjì tó wọ̀ ìlú Ọ̀tà ẹ̀rí tajé ṣe o. àjòjì tó wọ̀ ìlú Ọ̀tà ẹ̀rí tajé ṣe o. àtọ́nílé tàjòjì. ẹ̀rí tajé ṣe o. àtọ́nílé tàjòjì. ẹ̀rí tajé ṣe o. Kábíyèsí Elégùṣì ti wá bí ó ti wá bí ó ti lọ. Kábíyèsí ní kí n dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ọba pátápátá. ọba Ọláńlẹ́gẹ́ àsìkò yìí á tù wá lára. àmì àṣẹ. àsìkò yìí á tù wá lára o. àmì àṣẹ. ọba Ọláńlẹ́gẹ́ o. congratulation. ọkọlùwà àtòyìn ayẹba. congratulation. Ọláńlẹ́gẹ́ o. congratulation. wọ́n fẹ́ o. ọkọ. ọ̀fẹ́ o. ọ̀fẹ́ o. ọ̀fẹ́ o. Ọlọ́run ti ṣe iná. Kábíyèsí. ọba Ọláńlẹ́gẹ́. ọkọ lórí ayaba o. ojú ọba tó tán. àsìkò tẹ́ ẹ wọlé yìí. ire gbogbo tó bá yín lọ́lẹ́ Ẹlẹ́dùmarè a máa pọ̀ sí i. lásìkò tí olórí ẹ̀ ń màsìkò náà sí dáadáa. ẹ̀yìn àmọ́ sínú ilé. ìlú àmọ́ níta. gbogbo ọmọ Ọ̀tà tó ń bẹ̀ lájò pátápátá. lásìkò yìí owó wọn máa lékún. ìlọsíwájú ìlú Ọ̀tà kò ní bàjẹ́ lọ́la lọ́hùn. distinguished senator àsìkò tìyẹ kábíyèsí wọlé. ìwọ náà agbára àtúnkágbára sí. ọmọ tó bọ̀ láwọn ọmọ dàda ọmọba. ọmọba lọ́mọgbà láwọn mi ọmọ dàda ọṣẹ. èèyàn tani èèyàn bí kúnlé àmọ́sùn bí kúnlé. kò bá mi tọ́jú oyè lájà sọ pé kú àdúró ló ti gbogbo Ọ̀tà ń dúpẹ́. Láńlẹ́gẹ́ ọ̀ọ́lé Láńlẹ́gẹ́ ọ̀ọ́lé. Ọláńlẹ́gẹ́ ọ̀ọ́lé. ọwọ́ ẹ̀rọ ló bá dé àlàáfíà ìjọba òjò rọ̀. àsìkò tó bọ́ sí ara ti gbogbo ọba yìí ara òní kọ́ wá gbọ́dọ́gbọ́dọ́ lọ́lá ọlọ́run ọba o. Láńlẹ́gẹ́ Ọláńlẹ́gẹ́ ọ̀ọ́lé. distinguished senator bó o bá fẹ́ ṣe lẹ́ẹ̀kejì wàá rí ṣe. ọmọ bọ́lá ọ̀nà ọmọ dada ọmọ bá ní. tó bá tún padà wọ ẹ tó bá fẹ́ jẹ́ gómìnà lọ́lá ọlọ́run ọba á bọ́ sí rọrùn. orí báwo ìbíkúnlẹ̀ àmọ́sùn sí yẹ́. àwọn tó yẹ lájà ọ̀hún ti ìbíkúnlẹ̀. sinetọ mọ́kànlá ọ̀nà ọmọ dada ẹ kú oríire Ọláńlẹ́gẹ́. Abdulganiu ọmọ látàdó àwọn tẹ̀lẹ́wọ̀ mi ẹ kú oríire ọmọ Ọláńlẹ́gẹ́.
àrọ́bà tó lọ bá pa àti ẹ̀ àbọ̀ yọ̀mí ní kí ẹ̀ aṣíwájú yọ̀mí kábò omi kí ẹ̀ ọ̀bà lálẹ́gẹ́ kábíyèsí sẹ́mi kò ní kí ẹ̀ ọ̀bà lálẹ́gẹ́ èmi náà kí ẹ̀ ọ̀bà lálẹ́gẹ́ àtijọ́ jà ayé ẹ̀bọ̀ tipẹ́tipẹ́ kábíyèsí ní Dublin Ireland ọ̀làlẹ́gẹ́ kábíyèsí 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 kábíyèsí. ọmọ olúgbẹ́lẹ́ ẹ̀kọ́ àgbójúbà aláṣẹ ìkejì òrìṣà èjì ṣẹ́kù mi olúgbẹ́lẹ́ àbábá mi lọ́ba ń pa àjì ẹ̀yàtọ̀ ìwọ́kàdé kábíyèsí gbogbo ara mo fi kí ẹ̀ o àbábá mi èjì ṣẹ́kù olúgbẹ́lẹ́ máa jọba lọ olúwa máa jọba lọ olúwa. òjìrẹ́ olúgbẹ́lẹ́ bàbá méjì bá ríra wọn àlàáfíà náà fi ń kíra wọn mọ́gbọ́lá ọ̀hún arábà bí ọmọ orí. kábíyèsí paramount rule agogo yé wa olú ti lárò nínú ẹsẹ̀ kan t'Ògùn state fi dúró kábíyèsí Olúgbẹ́lẹ́ adúpẹ́ fọ́ọ̀rùn àmì o ẹkú àmọ́ ojúmọ́ ọlọ́pàá tuntun kábíyèsí Olúgbẹ́lẹ́ ìgbà yìí a tún wà lára gbogbo ọmọba Olúgbẹ́lẹ́. èjì rẹ̀ mi máa wọlé Olúgbẹ́lẹ́. pàmòtù lágbogbo yẹra olùtìláàrò ẹkú àmójúbà ọlọ́pàá odò tuntun àṣẹ pẹ́lẹ́nu bàbá sì fẹ́ lẹ́sẹ̀ Olúgbẹ́lẹ́. káyọ̀dé ifá orí mi rè àyà mi rè ààrẹ ọba fi lọ ọba ń pa ọba Káyọ̀dé. kábíyèsí ṣàṣà ló gbára mọ́ bí kí ẹ èjì rẹ̀ sọ̀rọ̀ ní gbogbo oṣooṣà. ọba Muhammadu náà sírù bàbá Túndé Olúgbẹ́lẹ́ àwọn tèmi ọmọkànlá òmì arábá ń bí oníṣàṣà àwọn tèmi ọmọkànlá arábá ń bí ọlọ́pàá àwọn tèmi àyìnlẹ̀ wá sí òmì arábá ń bí kábíyèsí ìfọ́kàdé àwọn tèmi olúwayé èfúdì ní ọba nígbò owó ṣe ọba ọba jẹ. wọ́n ti ní bọ́mọ rẹ̀ bọ́mọ owó ẹ̀ arábá ń bí o ọba ló bàjẹ́ wà sí ayílẹ̀. bọ́mọdé bá mọ owó ẹ̀ àwọn àgbà ni ó máa bàjẹ́ o ẹ̀yin kábíyèsí ọba ládéládé kẹ́ẹ̀kọ́ àṣẹ tó pẹ́ lẹ́nu Wàsíù àmì gbogbo yẹn kú àwọn ojú bá ẹ máa kú àìlú òdì Ọ̀làlẹ́gẹ́. Wálíjì Júmọ̀ ìwọ lọ nínú ọwọ́ ẹ̀mí okú orí ìwà níjí ọṣẹ Wálíjì mọ ojú ìgbélé mi. àrà ọba fi lọ ọba ń pa ọba Ọ̀làlẹ́gẹ́. mi ò fojú tọba àlàrọ̀ ọba fi lọ ọba ń pa ọba Ọ̀làlẹ́gẹ́. àtú alára o àtú alára o àsìkò yìí o ìgbà yìí o àtú alára o.
ọmọ ògúnìdè àmọ́ bàbá àgbà ọmọ ògúnìdè àmọ́ bàbá àgbà mo kí yín ẹ̀kú àdó oṣù Yorùbá lánlẹ́gẹ́ ẹ máa kó àmójú bá ọba lára àwọn successful businessmen tó ń bẹ ní society ìkànnù amó gbogbo àwọn tó ń jẹ wọn jẹun wọn yó lọ́dọ̀ amó oil àwa ń jẹ àwa ń yó bàbá Adébọ́lá kí ẹ̀kọ́ kí ẹ̀ síbí amó oil ẹ máa kó àìlú òtún ìyọba aláàtúwà lára o àtúwà lára o olórí àsìkò yìí o ìgbà yìí o àtúwà lára o. olórí ayaba tó tán Olúwatóyìn ayaba pàtàkì àsìkò yìí ẹsẹ̀ ayọ̀ ẹsẹ̀ àlàáfíà ẹ̀ mú wọlé behind every successful lucky man there must be a woman kan wí ikọ̀ pàtàkì rẹ̀. ọmọ balógun náà nípò òòrùn èkó ọmọ af Abdulfatai Masha nípò òòrùn èkó ní Lagos Island ọmọọba tó fọmọba Olúwatóyìn ọmọọba lÓlúwatóyìn tóyìn mọ́ kíyẹ ọmọọba tó fọba ni ó wá dé olórí ọmọ tàbí Fatai bàbá wa af Masha tóyìn mo mà kíyẹ bèbí Ayọ̀lá lẹ́gẹ́ etí inú mi ẹ̀yẹ́ mi o. ọmọọba nígboro Èkó ọmọ Masha tó fọba ọlọ́tà tó ìbèbí mo kí ẹ kí Ayọ̀lá lẹ́gẹ́ distinguished Senator Nusi chairman planning committee coronation ọba ọlọ́lẹ́gẹ́ ẹ̀kọ́ ẹ̀dúró tí mo kí yín ẹ máa kú oríire ètò ọba ọlọ́lẹ́gẹ́ ànífàtà máa ń lẹ̀ o ìfọlọ́hún Saheed mo kí ẹ kí adìẹ pẹ́ lórí bàtà sì tẹ́lẹ̀ ẹsẹ̀ ọba ẹ máa kú àmójú ma ọlọ́kadà tuntun ọba ọlọ́lẹ́gẹ́ àná Masha ní gbòòrò èkó ọba ọlọ́lẹ́gẹ́. Adépẹ́ lórí ẹ̀ bàbá sì pẹ́ lẹ́sẹ̀ o. Wọ́n gbẹ́jẹ̀ lọ́ba o, ọba Adéẹ̀mí. Ọlọ́gbẹ́jẹ̀ lọ́ba o, ọba Adéẹ̀mí. Abdulkabiru ni lálẹ́ lọ́ba o, ọba Adéẹ̀mí. Abdulkabiru mi lálẹ́ lọ́ba o, ọba Adéyẹmí. ọlọ́ta odò mi. Ani lálẹ́ lọ́ba o, ọba Adéyẹmí. Abdulkabiru mi lálẹ́ lọ́ba o, ọba Adéyẹmí. ọkọ lórí Olúwatóyìn ọmọọba. Lálẹ́ lọ́ba o, ọba Adéyẹmí. Adéyẹmí ọlọ́ta odò mi. Ani lálẹ́ lọ́ba o,
mi. lálẹ́gẹ̀ lọ́ba o. ọba dé kábíyèsí ògo àtọ́. ògo àtọ́. kábíyèsí ògo àtọ́. kábíyèsí ògo àtọ́. ọlọ́ka odò ògo àtọ́. kábíyèsí ògo àtọ́. ọlọ́ka odò ògo àtọ́. kábíyèsí ògo àtọ́. ọlọ́ka odò ògo àtọ́. kábíyèsí 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 ògo àtọ́. ọlọ́ka odò ògo àtọ́. kábíyèsí ògo àtọ́. chairman gbogbo road Aboki. Aboki ní kọ́ba. Aboki ní kọ́ba. Ológun ní kọ́ba. ọkùnrin kọ́ba. Ìwọ náà ń kọ́ba o. ìwọ̀n kọ́ba. Ó kẹ́ra. Olórí ní kọ́ba. olórí ní kọ́ba. Ọmọ òkú náà wà máa wọlé bárabá o. Ó máa kílẹ̀ ayatollah. Gbogbo road ẹ tọ́jú ẹ̀ fún mi araba bí. Ìyàwó ọ̀gá ayakuku mo gbà fún ẹ tó. Ìyá ń bọ̀ bèbí. Ìgbà yá tù ẹ́ lára ọ̀pọ̀ àlàáfíà tó mọ̀ mo tọrọ fún. Ní mo tọrọ fún ẹ yọ̀ mọ̀ yọ̀ mọ̀. Hey. Ayatabo kini yọmọ ọmọ mi. ayatabo kini ní ara àbòkí. state secretary Kabiru ẹ bá mi tọ́jú yọmọ professor tó ṣe ayabagbo officer state secretary pẹ̀lú state chairman gbogbo mo kí yín wá sí orí ọba lálẹ́gẹ́ yọmọ mọ́ kí ẹ nà ọ̀fíìsà tún mọ́ kí ẹ ọmọ òkú ọwọ́ yọmọ gbẹ̀mí olúwayé fújì ọ́. torí ọba lálẹ́gẹ́ efe lẹ níjàdú ìwọ àti olóògùn ó sì máa jọ ti ìwọ ló nílẹ̀ gbogbo lé lọ́wọ́ ẹ̀ ló wà. distinguished senator ọdún sí máa wọlé distinguished senator ọdún sí bàbá wa chairman organizing planning committee ọ̀bàlánlẹ́gẹ́ ẹkú adúrú rotì ìlú ọ̀tà onídàlú lórí sẹ́nitọ́ ọdún sí mọ́ kí ẹ
distinguished senator ìlú Ọ̀tà ò ní bàjẹ́ kò bàjẹ́ lórí ọba Túndé báyìí kò ní bàjẹ́ lórí lágbára Ọlọ́run àjọṣe yín àtọba kò ní bàjẹ́ àwọn balẹ̀ alàgbè ẹkú àdúró ló ti ọba lánlẹ́gẹ́ alàgbè tí ń jẹ́ mọ́ ọ̀rùfù mọ́ kí balógun gbogbo Ọ̀tà ẹkú àdúró tí ọba ẹkú àtìlẹ́yìn ọba balógun gbogbo Ọ̀tà wọ́n bàbá bojú wẹ̀yìn tó bá rí balógun ètí dúró olórogún ṣe ìbálòjú ogun bàbá onísàáyìrì Ìdòwú sí yàkà balógun gbogbo Ọ̀tà ẹkú àdúró ló ti ọba lánlẹ́gẹ́ ọba àti ìdè ọba ti dé. aláfíà ló wọ́ọ̀lù ọba ti dé. ọlọ́lọ́dẹ́ ó ti má láfíà wá o ọba ti dé. ó ti mọ́wọ́ dé àìkú balẹ̀ ọ̀rọ̀ ọba ti dé. kábíyèsí ìgbà yá ti wá lára ọba ti dé. àsìkò yá ti wá lára ọba ti dé. gbogbo ìlú Ọ̀tà gbogbo ilẹ̀ Àwórì gbogbo Ògùn state gbogbo Nàìjíríà pátápátá à ń màsìkò yìí à ń lọ sí dáadáa bó wọn náà Ọlọ́run ọba ti dé. ọlọ́lẹ́gẹ́gò oríyàtẹ̀ ọba ti dé. lọ́lẹ́gẹ́gò oríyàlẹ́fà ọba ti dé. ọba Abdulkariu lọ́lẹ́gẹ́gò oríyàlẹ́fà ọba ti dé. Adéyẹmí Adéyẹmí. Adéyẹmí Adéyẹmí. balógun ló ní kọ́ba o Adéyẹmí. balógun ló ní kọ́ba Adéyẹmí. ẹkú àdúró tí ọba balógun òun ló ní kọ́ba Adéyẹmí. ó sì mọ̀ lórí ìwọ ìfaka ẹ̀ẹ́dẹ́ kábíyọ̀sí Kábíyọ̀sí. ìfaka ẹ̀ẹ́dẹ́ Àìfàkáyọ̀dé. yàyà rẹ̀ ó ṣeun yàyà rẹ̀ gbogbo yín kú àdúró ó ti mọ̀ kí yín ọmọ ẹlẹ́rú ọlọ́tà ìfakàdé ọba káyọ̀dé mo kí ẹ kí ẹ ọkọ̀ olórí ànífà akíní kò mọ̀ kí síbí adéapẹ́ lórí ẹ̀ bàtà sì tẹ́lẹ̀ sọ ìbòmú lọ́wọ́ ẹ̀ lọ́wọ́ àmọ́ kí ẹ kí ẹ. kábíyèsí máa wọ ọ̀rẹ́ máa rà ààrẹ ló ní kí bá wà sí ìwé ilé èmi gangan kọ́ bá àrùbẹ́ o kábíyèsí ọkọ̀ àmì bàbá ọkọ̀ àmì bàbá mi ìṣèjì ó ṣe àmì bá olórí ọba. kábíyèsí eléwó fìléwó ìnáwó kingdom pẹ̀lú kábíyèsí ọba gbogbo ọba kọ́láwọlé akíọlá ọba ṣọwọ́ eléwó tìlú ìléwó àtọ́ba káyọ̀dé àníkìníkù mi táyùwádé àníkìníkù yóò ṣe. òun ló ti bọ́dú mo kí ẹ Ifá. àwọn ọba tí ń lọ bá
pa wá sí ìwáyé. Kò lè bàjẹ́ o. Kò lè bàjẹ́ o. Wọ́n bá ṣe kó bàjẹ́ o pé kò lè bàjẹ́ o. Kò lè bàjẹ́ o. Eléwo ti léwó pẹ̀lú ọba Káyọ̀dé. Gbogbo ẹ̀yin ọba ládé ẹkú àdúró tí ọba lálẹ́gẹ́. Kábíyèsí mi ọlọ́ta Abímbọ́lá Sẹ̀mi Àgbàsí Ìrẹ̀tì ọmọ ọlọ́ta odò òkè ẹ̀gbẹ́ Mbọ́lá. Ó ti rí ìgbà mi àwọn ọmọ dada ọlọ́ta odò mi Gàníwù ọmọ dada ó ṣe. Ìfàkàyọ̀dé Ìfàkàyọ̀dé. Ìfàkàyọ̀dé Ìfàkàyọ̀dé. Àtẹ̀lẹ́wọ̀ lówó àwọn ọba méjèèjì wọ́n náwó torí ọlọ́ọ̀pá odò. Ìfàkàyọ̀dé. Káyọ̀dé ayé kìíní kù. Ìfàkàyọ̀dé. Olúwayé fújì. Ọ̀gá wa o. Alákò tí ń jẹ́ mọ́ ọ̀rùfù bó ṣe fẹ́ ló máa rí. Eléwo ti léwó. Kábíyèsí gbogbo ọba Kọ́lé. Ojútaláyọ̀ ọba Kọ́láwọlé Akíọ́lá ọmọ ṣọ̀wọ́n. Eléwo ti léwó. Ọlá bàbá Adémọ́lá bàbá Rọ́bákẹ́. Ẹ̀kú àti kábíyèsí mi ọlọ́ta ọba ń dúpẹ́. Ànífà àtà àyà ọba. Ànífà mo kí ẹ. Ànífàkàyọ̀bá. Máa ṣe alàgbé Elégùṣì ọba. Ìfàkàyọ̀dé. Ìfàkàyọ̀dé. Ìbùkún lọ́wọ́ ẹ̀ ló wà. Ìfàkàyọ̀dé. Ẹ̀kú àdúrótì ọlọ́pàá odò ọlọ́pàá àfọ̀tà. Kábíyèsí eléwo ti léwó àwọn èèyàn mi kàá sí mi kí wá. Ẹ̀kú àdúró tí mo kí yín. Ànífà àyàwó àdùfàtà ìmọ̀ wọlé. Àdùfàtà ìmọ̀ wọlé. Chairman gbogbo ajẹ́rẹ́ mi fẹ́ lọ́dún máa wọlé máa rárá.
àtọ́mẹ́gùn jọbí chairman Agége àwọn méjèèjì ló wọlé àwọn lè mọ́ra ń bá sẹ̀míyà Basira wàlímọ̀ wáyà sẹ̀míyà Basira wàlímọ̀ wáyà. Abímbọ́lá ọmọ tí Ṣọlá ọmọ dáadáa o Bímbọ́lá mi Sweety Basira Bímbọ́lá Basira tù ọmọ lọ́tàdó mo kí ẹ kí yẹ Basira tù mí Abímbọ́lá àbúrò ti Gani ọmọ Ìṣọ̀lá ọmọ dáadáa o bíbí yóò ṣe fowó Abímbọ́lá àbúrò Abdulgani dada ẹkọ àdúrótì ọba lẹ́lẹ́rẹ́ kábíyèsí ọba Ọ̀tà ọba tuntun tó jẹ́ ní ìlú Ọ̀tà mo ti rí Gani mo rí bí Abdulgani dada ọmọ lọ́tà odò mi ń kọ́ Gani wà wọ́n ilé o ọmọ tí Ṣọlá ọmọ dáadáa o ọmọ nìyẹn ò Sweety Basira dùn mí. Àjọkẹ́ àlẹ́ mi Basira. ọmọ Ìṣọ̀lá ọmọ dáadáa Abímbọ́lá mọ́tàkọ́bá láṣẹ. gbogbo wọn nílùú Amẹ́ríkà wọn àbárẹ̀ wá sílé. mọ́tàkọ́bá mi ò ká Abímbọ́lá mọ́tàkọ́bá wá sí mi. Basira kù mí. Abímbọ́lá ò kárẹ̀ Basira tù mí. ọmọ dàda ọmọ lọ́ọ̀tà odò. Basira tù mí. ọmọ Ṣọlá ọmọ dáadáa. Basira tù mí. ṣé bá mi dájú Gani ọmọ Ṣọlá ọmọ dáadáa. Basira tù mí. ọmọ lọ́ọ̀tà odò. Basira tù mí. Bọ́lájí ọmọ lọ́ọ̀tà odò. Basira tù mí. Bímbọ́ ọmọ lọ́ọ̀tà odò. Basira tù mí. Gani wọ lọ́ọ̀tà odò. Basira tù mí. ọmọ Ṣọlá ọmọ dáadáa. Basira tù mí. ọmọ Ṣọlá ọmọ dáadáa. Basira tù mí. Ìṣọ̀lá wà yìí. Basira tù mí. ọmọ lọ́ọ̀tà odò. Basira tù mí. Sẹ̀míyà Basira. Basira tù mí. àbúrò Abdulgani.